bá ń gbọ́ wípé mo róye o mo róye pé Yorùbá nation ń bọ̀ o mo róye wípé Ọọ̀ni Ilé-Ifẹ̀ ń gbé ìgbésẹ̀ o mo ti róye ṣé rí pẹ̀lú Ọọ̀ni Ilé-Ifẹ̀ àwọn ìgbésẹ̀ tí kábíyèsí ń gbé láwọn ẹnu ọjọ́ mẹ́ta yìí ó dá mi lójú gbangba wípé Yorùbá nation ó máa rọrùn fún gbogbo ọmọ kóòtù òjíire gbogbo ọmọ Odùduwà pátápátá nítorí àwọn ìgbésẹ̀ tá a fẹ́ káwọn lọ́balọ́ba kí wọ́n gbé nìyẹn gẹ́gẹ́ bí aṣáájú gbogbo lọ́balọ́ba ìgbésẹ̀ táwọn náà ń gbé yìí à ń gbóṣùbà káre à ń gbé fún wọn. Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin tèmi lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ má gbàgbé ẹ bá wa share ẹ bá wa pín ẹjọ́ délẹ̀ ẹjọ́ dókè o ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV tẹ́ ẹ sì ń wò wá tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa ẹ bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ọ̀rọ̀ Yorùbá ló jẹ wá lógún ọbẹ̀ àṣírí ìlọsíwájú gbogbo ọmọ Odùduwà báyìí òun náà ló mọ mú ńlá ya wa nítorí ìlọsíwájú wa báyìí òun náà ni yóò gbé gbogbo wa náà lékè ṣé rí ọ̀rọ̀ tó tún jẹ́ kí n jáde wá orúkọ ọmọ màá ní jánu ẹ má jẹ́ ń sọ̀rọ̀ gbàgbé orúkọ mi Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ mi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí bẹ́ẹ̀ ni mo wá àfin òní wọjà kí egbe ti lé toko kó má mọ̀ kọ́mọdé tàgbà kó má mọ̀ wípé òòṣà ńlá báyìí ló wọjà wáyìí o ṣé rí mo á ṣe ètò kan lọ́sẹ̀ tó kọjá lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ lórí bí wọ́n ṣe ń lọ sí òkè òkun ìpàdé tí wọ́n lọ ṣe lókè òkun ó sì wà lókè òkun o kábíyèsí wọ́n sì ń ṣèpàdé pẹ̀lú àwọn ọ̀tọ̀kùlúùlú lágbàláyé pátápátá global forum global international meeting òun ni kábíyèsí wà ń bẹ̀ àwọn sì ni aṣojú tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ kábíyèsí ilẹ̀ Yorùbá aṣojú àmọ́ bóyá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mi wà ń bẹ̀ tó jẹ́ ọmọ kóòtù òjíire gbangba tí wọ́n sì ń gbé àṣà àti ìṣe wa lárugẹ kódà gbogbo àwọn èèbó tí wọ́n wà ń bẹ̀ yìí ni wọ́n máa ṣàpọ́nlé kábíyèsí tí wọ́n sì mọ iye gbogbo ọmọ Odùduwà pátápátá ẹjá wá ní sùúrù náà ẹjá gbé ti ẹlẹ́yàmẹ̀yà ẹjá gbé tì ẹjá gbé ọ̀tẹ̀ ẹjá gbé tì ẹjá gbé èké ẹjá gbé tì ẹjá gbé rìkíṣí ẹjá gbé tì ẹjá gbé wípé èmi mo jù ẹ̀wọ̀ ló jù mí ẹjá gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan náà ìgbésẹ̀ tí kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ tí wọ́n ń gbé òkè ẹ gbọ́ ṣé ẹ mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí kábíyèsí ní irú àwọn Ọ̀jájá shopping mall kíní kan park tí wọ́n ní káàkiri yẹn ṣé ẹ mọ̀ yìí pé Ilé-Ifẹ̀ nìkan ṣokọ́ ni wọ́n ní sí wọ́n ní iṣẹ́ bẹ́ẹ̀ ni pé shopping mall kan ni wọ́n ní sí ìlú Èkó nítorí pé wọ́n rí ara wọn gẹ́gẹ́ bí ọba gbogbo ọmọ Odùduwà pátápátá wọ́n rí ara wọn gẹ́gẹ́ bí ọba Ilé-Ifẹ̀ nìkan ẹ wá wo ìgbésẹ̀ tí kábíyèsí gbé tí wọ́n fi ààfin lẹ̀ fún ìlọsíwájú gbogbo ọmọ Yorùbá ṣé ẹ lérò pé orílẹ̀-èdè Nàìjíríà ní kábíyèsí ń ṣe fún kábíyèsí ò ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká fi gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan kábíyèsí ń ṣe fún ìlọsíwájú gbogbo ọmọ Yorùbá ni nítorí pé wọ́n represent Yorùbá culture wọ́n represent Yorùbá nation wọ́n represent àṣà wa ìṣe wa òun ni kábíyèsí ń represent ṣé ọba kan wá máa ṣerú eléyìí a ò ní gbóríyìn fún ǹjẹ́ ẹ mọrú ìpàdé tí wọ́n bá wọn ṣe ẹ mọrú àwọn ọ̀rọ̀ tí wọ́n ti jọ sọ fún ìlọsíwájú ọmọ kóòtù òjíire kódà wọ́n ṣe ìpàdé tán kí lorúkọ ẹ̀ àwòrán tí wọ́n máa ń gbé kọ́ ògiri yìí irú tiwa yìí àwòrán tó ń gbé kọ́ ògiri yìí ti àwòrán African map òun ni wọ́n yà síbẹ̀ bí ìgbà tí wọ́n rí kábíyèsí gẹ́gẹ́ bí ẹni tó wá ṣojú ilẹ̀ adúláwọ̀ wọ́n rí kábíyèsí gẹ́gẹ́ bí ẹni tó wá ṣojú ilẹ̀ adúláwọ̀ ṣé ẹ rí wípé ó jẹ́ kí ọkàn àwọn ọmọ Yorùbá kó máa balẹ̀ báyìí wípé Yorùbá nation is getting started. Kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ti ń roko ẹ̀ lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ mọ̀ pé mo sọ lọ́sẹ̀ tó kọjá wípé tí gbogbo àwọn òyìnbó yìí gbogbo àwọn orílẹ̀-èdè yìí tí wọ́n wà níbi ìpàdé tí kábíyèsí ń gbé Yorùbá tó ń gbé ọmọ Odùduwà tí wọ́n ń gbé wọn lọ síwájú
èèyàn báyìí la jẹ́ o àṣà wa báyìí irú èèyàn wo ni ẹni yìí o kì í ṣe King of England o ọba ńlá kan ni láti orílẹ̀-èdè Nàìjíríà ọba yìí o òun ló ń ṣojú ẹ̀yà àwọn ọmọ Odùduwà ló ń ṣojú ẹ̀yà Yorùbá o ṣé ẹ mọ̀ wípé wọ́n ti mọ̀ wọ́n á ti pọ́n wọn lé àwọn ọmọ Yorùbá wà á jàǹfààní àpọ́nlé tí àwọn ẹgbẹ́ látara àpọ́nlé tí wọ́n fún Queen of England ló jẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè England kí wọ́n máa gbà àpọ́nlé ṣá nítorí pé ọba wọn jẹ́ ní àpọ́nlé ohun tá à ń sọ gangan nìyẹn wípé gbogbo àwọn lọ́ba wa ẹni àpọ́nlé ni wọ́n gbọ́dọ̀ máa jẹ́ ká jáwọ́ nínú jíjà pé mi mo jù ẹ́ wọ lójú mi. Let us just stop it. Ẹ jẹ́ ká gbé ego ká gbé sílẹ̀. Tá a bá gbé ego sílẹ̀ yẹn gangan náà ni yóò wá padà mú ìlọsíwájú bá orílẹ̀-èdè Yorùbá nation yìí. Ṣé ẹ mọ̀ yín pé pẹ̀lú gbogbo ríro oko tí Ọọ̀ni Ilé Ifẹ̀ ń roko ẹ̀ sílẹ̀ yìí tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá lọ ṣe ìpàdé ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà ni tí vice president tí wọ́n bá lọ ṣe ìpàdé ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà ni ó kí Ọọ̀ni Ilé Ifẹ̀ lọ ṣe ìpàdé is it not for ìpàdé ìlọsíwájú Yorùbá nation ẹ já sọ̀rọ̀ sókè ìgbà yá tù wá lára rọrùn fún wa la ṣe ń sọ wípé àwọn mùsùlùmí máa ń kọrin kan ajádìná sùúrùlà wà ajádìná ẹni bá mọ̀nà ló jẹ́ ká tẹ̀lé o. lówe là ń lùlò gidi gbọlọgbọn ní ju ọmọràn mímọ́ o. béèyàn kan bá ṣe dá ẹja sọ pé ó ṣe dá tí èèyàn kan ò bá ṣe dá ẹja sọ fún wọn wípé àyẹ̀sà ó kù sápá bíbà yìí ẹ̀ ṣe wò ó lápá bíbà yìí politely láì tàbùkù bá ẹnikẹ́ni àwo sọ tàbá dẹ̀ ti sọ politely bẹ́ẹ̀ pè wá lọ́mọdé déédéé bẹ́ẹ̀ sọ pé ohun tá à ń sọ ò dáa déédéé bẹ́ẹ̀ sọ pé nǹkan tá à ń sọ ó dáa kò sí wàhálà ẹ má gbàgbé pé Yorùbá ẹ̀yin àgbààgbà náà ti sọ pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá Ilé Ifẹ̀. Ó ní n tó ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ lọ́jọ́ kìíní àná ńgbà náà táwọn àgbààgbà wà yanjú sí tì tó fi jẹ́ pé ọmọdé òye ẹ̀ ni wọ́n lò tí wọ́n sì pa pọ̀ mọ́ ìgbésẹ̀ àwọn àgbàlagbà tó sì dòdìndín tó sì tú wọn sílẹ̀. àwa ń rí báyìí o ó máa wùn mí kí gbogbo àwọn ọmọ Odùduwà pátápátá ká panu pọ̀ láti lè ṣe àgbélárugẹ kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ ká sì pé gbogbo àwọn kábíyèsí tó kù ká pè wọ́n ṣàkíyèsí wípé it is high time right time láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Ọọ̀ni Ilé Ifẹ̀ láti fi ẹlẹ́yàmẹ̀yà láti fi èmi mojú ẹ̀wọ̀ olójú mi ká gbé tìṣẹ́gbẹ́ kan láti tẹ̀síwájú àti láti gbé ilẹ̀ Yorùbá àti Odùduwà lékè. ṣé ẹ mọ̀ even though tí wọ́n bá tè fún aláǹfààní àti nínú Yorùbá nation ṣé ẹ mọ̀ yí pé wọ́n máa kó yan wa sọ́tọ̀ ṣá wọ́n máa kó yan wa sọ́tọ̀ nígbà tí Ọọ̀ni Ilé Ifẹ̀ kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n bá ń gbé yìí ṣé ẹ mọ̀ yí pé it will get to a stage kábíyèsí we now have opportunity to tender our problem to them. ṣé ẹ mọ̀ yí pé tá a bá ń sọ wípé kábíyèsí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ túbọ̀ máa ṣe lọ síwájú kábíyèsí we continue meeting the right person láti meet ṣá and for them to tender our problem for them. ṣé ẹ mọ̀ yí pé tá a bá ń sọ pé kábíyèsí à ń rí ipa yẹn máa gbìyànjú ìgbà yẹn náà ni kábíyèsí náà á tún lè náǹfààní láti ní list of our problem nígbà táwa náà bá ń sọ fún kábíyèsí tẹ́ bá débẹ̀ yẹn nǹkan báyìí ni kẹ́ bá wa sọ fún wọn nǹkan báyìí ló dàbí ìṣòro wa èyí náà mọ̀ nǹkan tá à ń dojúkọ o. ǹjẹ́ àwọn kábíyèsí gan ṣọ́ lè rìn láì ní security? Chairman local government cannot work without a policeman. Chairman local government káṣẹ̀ máa sọ wípé state house of rep
kó tó wá di gọ́fìnà àbí kó tó wá di wọn rẹ̀. ṣùgbọ́n béèyàn bá ń ṣe dáa ẹja máa sọ pé ìtọ́ ẹ̀sìn ń ṣe yìí ẹ wo gbogbo àwọn ìpàdé tó lọ ẹ wo bí wọn ẹ wo àga wájú ni wọ́n tò kábíyèsí sí. èmi ò sọ bẹ́ẹ̀ sì rí àwọn kan sọ pé òde kì í ṣe gbogbo òde lọ́ba ń lọ kì í ṣe gbogbo nǹkan lọ́ba ń lọ kíní kan lọ́ba ń lọ rárá ẹ jẹ́ rí kábíyèsí ní òde alábùkún. There is something I notice about this kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀. Kábíyèsí ń fojú pa èèyàn rẹ́. Kábíyèsí dẹ̀ máa honor invitation. Kábíyèsí ọmọ honor invitation. Ẹ wo nígbà tí kábíyèsí joyè lọ́dún náà lọ́hùn gbogbo àìmọye àwọn ọba ni wọ́n lọ kí mi ò tí ì fẹ́ sọ̀rọ̀ ńbẹ̀ wọ́n sì máa ṣe sọ̀rọ̀ ńbẹ̀ lọ́la. Máa sọ̀rọ̀ ńbẹ̀ lọ́la nítorí pé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wọ́n gbé list àwọn ọba tí wọ́n fẹ́ lọ kí wọ́n gbé list wọn jáde. I will bring out the list. Lẹ́ni wọ́n lọ sí ìlú kan tí wọ́n lọ kí kábíyèsí yẹn bẹ̀. Nǹkan kan wà ohun tí kábíyèsí ẹ má ti jẹ́ kí n tẹ̀ lọ lórí yẹn rárá tó bá di ètò mi lọ́la mo fẹ́ kọ́ parí gbogbo ayẹyẹ ìní yẹn káwá yànnàná ẹ̀ fúnra wa lọ́la ká pàdé lórí ètò lọ́la ìgbà tó lọ kí kábíyèsí Ọ̀rànmíyàn tìlú Òkò. Ẹ máa gbọ́ wọ́n sọ bẹ́ẹ̀ láké wọ́n sọ bẹ́ẹ̀ lóko wọ́n sọ bẹ́ẹ̀ lọ́la tó fi délé ọwọ́ rọ̀mọ́gbọ́n lọ́mọ ó lóye oko ibẹ̀ lọ́lọ́. Kí a wá yànnàná gbogbo yẹn tó bá dọ̀la ṣùgbọ́n lórí eléyìí lórí ọ̀rọ̀ ti Ọọ̀ni Ilé Ifẹ̀ ẹ má jà á ṣèbàjẹ́ ẹ má jà á ṣọ̀tẹ̀ Ọọ̀ni Ilé Ifẹ̀ ń gbìyànjú fún ìlọsíwájú gbogbo ọmọ Odùduwà pátápátá ẹja sọ wípé wọ́n ń ṣe kó lè máa tẹ̀síwájú àti ṣe kí wọ́n lè máa tẹ́ pẹpẹ gbogbo àwọn odò ìdojúkọ wa nílẹ̀ Yorùbá. Ẹ mọ̀ wípé ogun ò lè ṣe é a ti gbìyànjú àti fogun ṣe ogun wà a ti gbìyànjú ẹ̀ ṣùgbọ́n ṣe báwọn ọmọ Yorùbá ni bí Yorùbá bá sọ fún ẹ wípé ilẹ̀ ti mọ́ ó jẹ́ lọ máa sùn ilẹ̀ ṣíṣú òru gànjọ́ la wà yóò bá ṣe pé lọ́pẹ́lọpẹ́ lédùá tí wọ́n yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ olóyè Sunday Ìgbòho ẹ rí ibẹ̀ láti fògùn àtogun ṣe ìjọba amúnimógùn sì rèé wọ́n sọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sọ déèwọ̀ fún Sunday Ìgbòho wá di ọmọ orílẹ̀-èdè Jámánì lẹ́ni tó ní àmì ìdánimọ̀ Yorùbá ìlà lẹ́kẹ̀ẹ́ ọ̀tún ìlà lẹ́kẹ̀ẹ́ òsì orílẹ̀-èdè Nàìjíríà wá déèwọ̀ fún Sunday Ìgbòho it's supposed not to be. Ẹja fọ̀tẹ́lẹ̀ àsìkò tó ẹ má jà ṣọ̀tẹ̀ ara wa ẹ má jà torí nǹkan tá a jẹ káwa bá nǹkan tá a máa jẹ lọ́jọ́ iwájú àti lásìkò ìsìn tá a máa bà á jẹ́. Ẹ̀yin bàbá wa ẹ ti sọ ń gbà pé nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ni ohun tẹ́ ẹ ṣe lọ́jọ́ ọ̀la àwọn ọmọ yìí is now affecting us. Nígbà tí ọjọ́ ọ̀la ti tẹ́ ẹ sọ ọjọ́ ọ̀la yín táwa jẹ́ nísìnyí tó ti ń affect wa yìí tí òun náà làwa náà máa wá dákẹ́ ta máa wòran fọ́jọ́ ọ̀la àwọn ọmọ tàwa náà báyìí ìyẹn náà làwọn náà máa wá dé bá. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi olómi ọgbọ́n làwọn èèyàn pè mí ọmọ ará kí ni mímọ̀ jọ méjọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kì í sinmi. Ẹ bá mi subscribe sórí ìkànnì olómi ọgbọ́n TV yìí ẹ bá mi share comment ẹ fi èròǹgbà yín náà ṣọwọ́ sábẹ́ comment section yìí. Lórílẹ̀-èdè Nàìjíríà Yorùbá nation yóò possible kódà àwọn ọmọ Yorùbá ẹni iwájú ni wà ń ṣe ní ẹ̀yìn ẹ bá mi share jẹ́ òde lẹ́kọ̀ọ́ ju òdòdó ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Nígbà tá a bá tún pàdé ayọ̀ àtàláfíà là á pàdé ó dàbọ̀.